ayé ti dorí ọ̀rọ̀ Ọlọ́run kodò wọ́n fi igbá kan bọ̀ kan nínú irọ́ ń pààrọ̀ fúnrọ́ jàǹbátà fún jàǹbára wọ́n ní oko àtòbó bẹ́ẹ̀ sì jẹ́ o ẹ̀yin ènìyàn ẹ gbọ́ náà ṣé lóòótọ́ ni ẹ̀yin èèyàn ẹ mọ̀ pé tí mi ì bá rí mi ò ní sọ ẹ gbọ́ náà ṣé lóòótọ́ àti òdodo ìjẹ́ okó àti òbò dídó pé ká dóra wa ìjó bẹ́ẹ̀ sìn jẹ́ ìjó bẹ́ẹ̀ sìn jẹ́ ìjọ wo lójú àwọn èèyàn ìjọ wo la fẹ́ gbọ́n ìjọ wo la fẹ́ yé máa parọ́ mọ́ Ọlọ́run ìjọ wo la fẹ́ máa face reality of life tí okó àti òbò bá bẹ́ẹ̀ sìn jẹ́ ẹ mọ iye òbò tí Solomon dó nínú Bible ó dó ṣégè nínú àwọn òbò pẹ̀lú ẹ̀ ó mà ní chapter nínú Bíbélì mo dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lẹ́ni máa ń fi tiẹ̀ a máa ní Ọlọ́run ọlá tó wọ́ tó ṣe ọlá fún Solomon ṣe fún mi ẹ ṣe nítorí pé alágbèrè ni kẹsàn wípé kò ní ẹ ní fi tọrọ àìmọye òbò ṣé ẹ mọ bó ṣe dó Ṣébà ẹ mọye ìjọ tí Ṣébà lò nínú tó lò nígbà tó lọ bá ṣé kò do tá à ń tanra wá ṣé kò do ṣáwọn èèyàn ṣé kò ní chapter nínú ìwé mímọ́ ṣáwọn èèyàn kì í fi ọ̀rọ̀ ẹ̀ tọrọ pé Ọlọ́run ọlá tó ṣe fún Solomon wá ṣe fún mi ṣé wọn kì í fi ń gbàdúrà Dáfídì kí ló mú Dáfídì tó fi ti ọkọ Ùríà lọ sí ojú ogun a ti wò nínú àbígbà tó ṣé kò dó ìyàwó níyàwó èmi ò sọ pé kéèyàn dó ìyàwó níyàwó but òbò yìí ní àtètèkọ́ṣe ni wọ́n ti ń dó okó àti òbò àwọn èèyàn ti ń dóra wọn ńgbà tó ti ọkọ ọlọ́kọ lọ sójú ogun ṣé kò dóyàwó ẹ̀ a ti wò nínú orí pé ọyàn ló tó yìí ìdí rèé kò dó ẹ mọye ìgbà tó dó kó sọ fún pé kò dó ló bímọ fún kí ló wà lọ́kọ̀ ẹ̀ láti sọ pé kó lọ pa ọkọ ọlọ́kọ kò ń ṣe torí pé ó fẹ́ dóbò ni Ẹ́sítérì tó gba Mọ́dékáì ilẹ̀ lọ́wọ́ ọba Ariosi nígbà tó ní Ámánì lọ pa ẹjọ́ nítorí Ọlọ́run ẹwà Ẹ́sítérì kí ló fà tí kò ń ṣe agbára obìnrin ní Ẹ́sítérì lò fún ọba kò ń ṣe obìnrin ló kó sí lórí kò ń ṣe pé kí ló rò àti wọyàn àti wòdí àti wo gbogbo ibi tó máa fokó sí lára ẹ̀ ṣé ọkùnrin dìdí lè lọ bá ọba pé kó fi ẹni tó fẹ́ palẹ̀ kò ń ṣe amọ̀ pé ó intercede amọ̀ pé ó gbàdúrà but then ó ṣe jó obìnrin náà lò àtètè kọ́ ṣe ni ọ̀rọ̀ okó àtòbò yìí ti wà ẹ má jẹ́ ká tanra wa èmi ò jiyàn o wípé àwọn míì wà tó jẹ́ wípé níbi tí ẹ̀sìn yẹn bá débì kan lára wọn irú nǹkan báyẹn máa ń rùn sí wọn àmọ́ ṣé ní generation yìí tẹ́ pé tó bá lọ anywhere tó bá lọ on the street wàá rí ọyàn bọ̀nkèlè àwọn ọmọ nǹkan tẹ̀ wá wà ń tàn síbi tó máa kó ọyàn yẹn sí ni wàá rí ìdí ẹlòmíì àwọn ọkùnrin á ti máa imagine ibi tí òbò ẹ ti máa papọ̀ mọ́ ìdí ẹ̀ irú àwọn tó máa ń ṣèdìbò bọ́ sẹ́yìn yẹn òbò wọn máa ń súnmọ́ ìdí wọn dáadáa ojú òbò wọn tó bá ṣọ́ra tó bá fẹ́ fokó sí wàá lọ mistakenly kó sí ìdí torí bídìí wọn ṣe yọ bọ̀kẹ̀lẹ̀ tó tóbi dáadáa yẹn òbò wọn máa ń papọ̀ ó máa ń fẹ́ papọ̀ mọ́ ibi ìwòdí wọn ni ṣé ọkùnrin máa rí yẹn nísìnyí á ní òun ò ní ṣe anywhere any angle tó bá lọ wàá rọyàn anywhere any angle tó bá lọ wàá rí ìdí wàá rí àwọn oríṣiríṣi ìdí èyí tá fẹ́ sọ tí lẹ́yìn my next program oríṣiríṣi ìdí kí ni ó dé tí ọkùnrin fi ń like ìdí àtọyàn oríṣiríṣi ways tí ọkùnrin fi lè touch ọyàn obìnrin gbogbo ẹ̀ la máa sọ so ṣé ní ayé tí ẹ pé ìdí pọ̀ rẹ̀rẹ̀ ní títì gbogbo ibi tó bá rìn sí wàá rọ́yàn wàá rí ìdí nìyẹn máa lóun wà sacred ayé ìgbà yẹn gan tí ò tí ì bàjẹ́ tó yìí àìmọye òbò táwọn àwọn èèyàn yìí tá à ń sọ àìmọye òbò tán dó èèyàn òdóbò ló ní how many concubines ó níyàwó mélòó èèyàn òdóbò ló ní kọ́ lọ pọkọ lọ́kọ pẹ̀lú ẹ̀ náà gbogbo wọn náà make chapter nínú ìwé mímọ́ pẹ̀lú ẹ̀ náà inú wọn Ọlọ́run sọ pé ẹni bí ọkàn òun ni kí ló kan Ọlọ́run pẹ̀lú òbò àtòkó ìwọ tó bá lé o jẹ́ òṣìṣẹ́ Ọlọ́run tó bá ti gbóúnjẹ alẹ́ fún lógbò jẹ tó ti ẹni tó bá òun àtọkọ ẹ̀ bá jọ wà nílànà tí wọ́n jọ sọ pé òkè tọkọ náà ò mind bóyá ọkọ ti lọ ààrẹ ò gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin wa tó kó wọn ò bá ṣiṣẹ́ dáadáa
ìgbà yẹn náà máa láwọn ọlọ́run kinní kan ètò yẹ kẹ́ jáde kẹ́kẹ́ gbàǹjarè ẹ máa tan ìyàwó yín ẹ ní ẹ ti gbẹ̀sìn ìyàwó náà bóyá òbó ti fún jọ ó ti wọ menopause estrogen kò produce estrogen mọ́ oxytocin ò sí lára ẹ̀ mọ́ àwọn nǹkan àwọn hormones tó máa ń ṣiṣẹ́ lára èèyàn tí ara èèyàn fi máa ń jí sóko ti kú lára ẹ̀ èyí tó máa fi sọ̀rọ̀ wá ní àwọn ń gbàwẹ̀ àwọn fẹ́ lọ kan Jésù má gbélébù lẹ́lẹ́ẹ̀kejì ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má jẹ́ kí wọ́n tàn wá jẹ okó àtòbò ní àtètèkọ́ṣe ló wà àtètèkọ́ṣe ni ló ti wà gbogbo àwọn tó dẹ̀ dóòbò gidi wọ́n sì make verses nínú ìwé mímọ́ gbogbo àwọn tó dóòbò táwọn tí gbogbo ayé mọ̀ gbogbo olórin kan ní ta ló dàbí Sólómọ́nì nínú ọlá níwájú rẹ̀ àbí ẹ̀yìn rẹ̀ meanwhile pẹ̀lú ẹ̀ náà Ọlọ́run dá lọ́lá Ọlọ́run ò ní sọ pé nítorí pé ó dóbò ó ń dó oríṣiríṣi obìnrin ó lóríṣiríṣi àlè ó ṣe kíní kan Ọlọ́run ò ní dán lọ́lá bí ènìyàn kọ́ lọ́lọ́run mi rí bí ènìyàn kọ́ lọ́lọ́run mi rí bí ènìyàn kọ́ lọ́lọ́run rí gbogbo nǹkan táwa ń sọ pé kíní kan kò sí tó kọ́ lọ́run níbẹ̀ ṣé tí ara bá bẹ̀rẹ̀ sí ní sunkún oko èèyàn nítorí àbí èèyàn sọ pé òkè o torí church òun ò ní fún ara lóúnjẹ tí inú bá ń sunkún ebi tó fẹ́ jẹun ṣé yóò ní tí ẹnu bá ń sunkún ebi tí inú sunkún ebi tó fẹ́ jẹun ṣé yóò ní fún bíbélì kan sọ pé inú oúnjẹ fún ẹnu fún oúnjẹ ṣé yóò ní fún òun ò ní fún lóúnjẹ tí ara bá ń sọ̀rọ̀ èèyàn ò ní fún lóúnjẹ ara ẹ̀ kò sí àwọn bàbá wa gan àwọn bàbá ńlá wa gan dóbò wọ́n dóra wọn dáadáa wà á lẹ́lòmíì á ní aládùúrà wà á ti ẹlòmíì aládòórà ló yẹ kó máa pè aládòórà wọ́n pretend pé àwọn ará church àwọn kìnnìkan at the end of the day tó bá ń gba okó mú wàhálà ó máa dàbí ẹni pé ó máa dàbí ẹni tó yan bọ̀ọ̀lì ni tó bá gba okó mú wọ́n máa ń gba okó mú bí ẹni yan bọ̀ọ̀lì ni ṣe mọ̀ pé àwọn tó yan bọ̀ọ̀lì wọ́n máa jókòó ti bọ̀ọ̀lì wọn ò kì í fẹ́ kí bọ̀ọ̀lì yẹn wọn ò kì í fẹ́ kó jóná so wọ́n máa monitor ẹ̀ wọ́n máa monitor ẹ̀ títí wọ́n máa yí sọ́tún yí sósì yí sọ́tún yí sósì títí ó máa fi red tó máa fi jóná tí irú àwọn obìnrin kan bá gbá okó mú á dàbí ìgbà tí wọ́n yan bọ̀ọ̀lì torí wọ́n máa ṣọ́ okó yẹn wọ́n á gbá mú gidi bí àwọn ọkùnrin míì náà tán ń pera wọn ní kiri tó bá gbá òbò mú báyìí olódù tó máa rè tó bá gbá òbò mú àdẹ̀ máa tanra wa ẹ̀sìn kí ló kàn Ọlọ́run pẹ̀lú òbò àtòkó kí ló kàn ẹ̀sìn pé kó má fún ọkọ ẹ̀ kọ́kọ́ ẹ̀ má do ẹ̀ kíyàwó ẹ̀ má lè do ẹ̀ kó má lè do yàwó ẹ̀ dáadáa kó má lè ṣe oríṣiríṣi styles fún yàwó ẹ̀ ìyàwó akọ nídìí akọ lọ́yàn akọ máa waste o mọ bó ṣe ń tọ́ bó ṣe ń fọwọ́ kan yan obìnrin bó ṣe ń kẹ̀rẹ́ òsè obìnrin o mọ different ways tó fi ń do obìnrin ẹ wá máa parọ́ mẹ́sìn ẹ máa parọ́ mọ́ Ọlọ́run meanwhile àwọn tí wọ́n ní verses nínú ìwé mímọ́ tá à ń kà wọ́n dó ṣégè nínú òbò àwọn bíi ọba Sólómọ́nì àwọn bíi Dáfídì wọ́n dó ṣégè nínú òbò àbí ẹ ṣàmọye ìyàwó tí Sólómọ́nì ní àti iye àlè tó ní ṣé yẹn ní kọ́lọ́ má gbọ́ tiẹ̀ ebi ò ní kéèyàn yín àlè tó bá sọ pé tó bá wù ẹ́ lọ́kùnrin láti má yàn àlè kò ṣe pé á mọ̀ wẹ́ encourage ẹ̀ àmọ́ mi ò ní ṣe ọkùnrin mi ì dẹ̀ ní sọ pé ọkùnrin ta ló ń pè ẹ́ ń bẹ̀ yẹn mi ì ní sọ pé kọkùnrin má jáde mi ì ní sọ bẹ́ẹ̀ mi ì ní sọ èyí tó bá wù tí ò bá fẹ́ ṣe fine but tó pé màá sọ pé má jáde má yàn àlè ọkùnrin èmi ti gbà ká pé bọ́kùnrin ṣe rí bọ́lọ̀ ṣe dá wọn ni bẹ́ẹ̀ náà là ń sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn medical doctors lánàá àwọn èèyàn bóyá wọn ti ẹ̀ kí ń fetí sí nǹkan tá a bá ń sọ ẹlòmíì akọ̀lọ́ comment pé wọ́n ti pé òun sọ̀rọ̀ kò ní gbọ́ ọ̀rọ̀ yẹn akọ̀ comment àníyà ń jẹ wá àwọn èèyàn ìyà ń jẹ àwọn aráàlú pé ká then ìgbéraga ó ti ba ọ̀pọ̀lọpọ̀ ayé wa jẹ́ àwọn míì ń kọ́mẹ́ǹtì nǹkan tí kò tiẹ̀ lọ sọ́nà nǹkan tá a sọ rárá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká ṣàtúnṣe má jẹ́ ká tọra wa ó kó àtòbò wàláì kò ba ẹ̀sìn jẹ́ pé o fẹ́ dó ọkọ ẹ àbò fẹ́ dó yàwó ẹ kò
in fact Ọlọ́run máa fún ẹ ní pass mark nítorí ara nǹkan tọ́lọ́run rán wa wálé ayé wá ṣe nìyẹn ó ní ká máa bí sí ká máa rẹ̀ sí ṣó sọ pé ká lọ gbọ́mọ lẹ́gbẹ̀ẹ́ títì ní ṣe bóyá máa dóra wa la máa fi bí sí rẹ̀ sí ẹ jọ̀ọ́ ẹ kó là kúrò lẹ́kọ̀ọ́ ìlà ẹ̀kọ́ òkọlà rárá please.